Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Èyí tí a gbọ́ yìí ó tún lágbára o. Èyí tí a gbọ́ yìí tún lágbára o. Wọ́n ní arákùnrin tí wọ́n arrest, wọ́n ló ti ń kà ní police station pé ìgbà tí wọ́n kó gbogbo àwọn picture àwọn olórí jáde, wọ́n ní àǹtí wa Gospel òun ló mú. Wípé nítorí pé àǹtí wa Gospel ó dárúkọ àǹtí wa Canada, wípé ìtorí ẹ̀ ló fi ní àǹtí wa Canada ló rán òun níṣẹ́. Wípé orúkọ àǹtí wa Canada ni àǹtí wa Gospel dá fún arákùnrin tó kó owó fún. Ní ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n lọ rán àwọn jàndùkú wípé kó lọ bá ojú Queen Naomi jẹ́, ojú ọ̀tá wọn jẹ́. Ṣùgbọ́n ìgbà tí ẹni tí ó jẹ́ PA Queen Naomi wọ inú mọ́tò, wọ́n rí pé Queen Naomi ni wọ́n lọ lu arábìnrin yìí, wọ́n bojú ẹ̀jẹ̀. Ìgbà tí Queen Naomi ní káwọn lọ bá PA wọn níta nítorí pé wọ́n gbọ́ ẹkún ẹ̀, wọ́n ṣubú, wọ́n fi ẹsẹ̀ ṣe. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe investigation ni arákùnrin yẹn ní pé àǹtí wa Canada ló gbé iṣẹ́ fún òun nítorí pé wọ́n san 150,000 fún arákùnrin yìí. Ṣùgbọ́n ìgbà tí wọ́n dé police station tí wọ́n fi gbogbo àwọn picture àwọn èèyàn yìí tán fi hàn arákùnrin yìí pé okay, kó identify ẹni gangan tó rí tó wá kówó fún àǹtí wa church, òun ló dárúkọ. Ó ní àǹtí wa church ni ó wá kó owó fún nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Nítorí orúkọ tó dá fún òun ni orúkọ àǹtí wa Canada. Ẹ ṣáà mọ orúkọ àǹtí wa Canada gangan. Orúkọ àǹtí wa Canada gangan ló dá nígbà tó kówó fún arákùnrin yìí. Meanwhile, àǹtí wa Canada ó ti ń sọ pé àǹtí wa òun ló ṣe iṣẹ́ yẹn, wípé wọ́n kàn fẹ́ implicate òun ni. Wípé torí òun ò ń ṣe irú èèyàn báyẹn, pé kábíyèsí mọ̀ òun. Wípé àti ọdún tí kábíyèsí ti mọ̀ òun, ṣé kábíyèsí mọ̀ wípé òun máa ń darapọ̀ mọ́ ìwà ìbàjẹ́. Nítorí ẹ̀ ni kábíyèsí fi ní àwọn ò ṣe wedding mọ̀. In fact, bí a ṣe gbọ́ gan, wọ́n ní àǹtí wa Canada, wọ́n ló ti bínú jáde nínú palace. Wípé ó ti kó gbogbo ẹrù ẹ̀. Wípé ó ní pé òun ò fẹ́ ní anything ṣe pẹ̀lú kábíyèsí mọ́. Wípé òun ò mọ̀ wípé ọ̀rọ̀ palace wọn ó ti di wípé kí wọ́n máa parọ́ mọ́ èèyàn, kí wọ́n máa fi ẹ̀gbin oríṣìíríṣìí kan máa fi yí èèyàn lára. Torí wọ́n ní nǹkan tí àwọn olórí ń ṣe ò ní pé wọn ò fẹ́ kí àǹtí wa Canada kó darapọ̀ mọ́ wọn ní palace. Wípé torí pé wọ́n ti mọ̀ wípé àṣírí àwọn á máa tú. Ìtorí ẹ̀ ni wọ́n fẹ́ get àǹtí wa Canada out of the palace. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ẹ mọ̀ pé àǹtí wa Canada, ẹ mọ̀ pé òun ò ní irú ọkàn tí àwọn olórí yìí ní. Òun ò dẹ̀ máa fight Queen Naomi, wípé bí wọ́n ṣe ń fight Queen Naomi gbogbo wọn. Wọ́n ní ó ya àǹtí wa Canada lẹ́nu wípé kábíyèsí lè believe nǹkan tí àwọn olórí yìí sọ wípé òun ni òun rán èèyàn yìí láti wá ṣe jàmbá fún Queen Naomi. Wípé orúkọ tí àǹtí wa church dá fún ẹni tó fún lówó òun ni orúkọ àǹtí wa Canada. Ṣùgbọ́n nígbà tí wọ́n kó picture jáde, wọ́n ní picture àǹtí wa church ni arákùnrin yìí mú. Wọ́n ní wọ́n dẹ̀ máa gbé ọkùnrin yìí lọ sí court pẹ̀lú àwọn tó rán ọkùnrin yìí níṣẹ́ ibi. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi fún àwọn tó máa ń gba iṣẹ́ ibi ni pé ẹ mọ̀ wípé ẹ̀yin nìyà máa jẹ. Ṣé kábíyèsí máa ní kí olórí wọn kó lọ sílé ẹjọ́ ni? Ẹ̀yin tó máa ń gbé iṣẹ́ burúkú fún yín, mi ò rí pé ẹ gbádùn. Mi ò rí pé ẹ ní làákàyè. Torí tó bá yẹ pé ẹ ní làákàyè ni, wọn ò lè gbé irú iṣẹ́ rádaràda báyìí fún yín kí ẹ máa gbà. Ìgbà mélòó ni wàá fi ná 150,000 naira tán? Ìgbà mélòó?
Ṣé nígbà tán bá rán ẹ lọ sí ẹ̀wọ̀n ní ìsìn, ṣé 150,000 naira tó gbà, ṣó tó ṣe ẹjọ́ burúkú tó lọ gbà, ẹjọ́ ibi tó lọ gbà, owó burúkú tó lọ gbà, ṣó tó ṣe? Àwọn tó dẹ̀ rán ẹ níṣẹ́ inú pálásì ni wọ́n ń gbé. Wọ́n máa rí èèyàn bá wọn ṣe ẹjọ́ yẹn. Wọ́n á rí lọ́ọ̀yà tí wọ́n á gbà fún wọn. Ìwọ ló máa fi orí ara ẹ ló máa fi jìyà. Ló máa fi orí ara ẹ ló máa fi jìyà. Wọ́n ní kó lọ ba ojú olójú jẹ́, ìwọ náà ní okay, kán mú 150,000 wá. Ẹ wá lọ lu ọmọ ọlọ́mọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀, ẹ lọ lù, ẹ lọ bojú ẹ̀jẹ̀. Tí Queen Naomi bá láwọn ò padà wá sínú pálásì yẹn, ó tó bẹ́ẹ̀. Ó tó bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé ẹ fẹ́ kí arábìnrin padà wá sínú pálásì, ẹ fẹ́ bojú ẹ̀jẹ̀. Ṣé ẹ rí pé nítorí ojú ẹ̀ nìkan ni kábíyèsí ṣe nífẹ̀ẹ́ ni? Àbí kí ló ń ṣẹlẹ̀ gangan báyìí? Àfi k'Ọlọ́run ṣàánú wa o. Àǹtí wa ṣọ́ọ̀ṣì, ìgbà tí àǹtí wa ṣọ́ọ̀ṣì kó owó fún arákùnrin, ó wá dárúkọ olórúkọ. Ó ní àǹtí wa Canada ni ìwọ. Kí ló dé tẹ̀ ń hùwà báyìí? And gbogbo wọn pátápátá ló máa mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ẹ ṣáà rí bó ṣe ń ṣe kùrùkẹrẹ mọ́ra wọn, ẹpọ́n ti close dáadáa. Wọ́n jọ plan ẹ̀ ni. Ẹ dẹ̀ máa rí gbogbo ibi tọ́rọ̀ ẹ̀ máa já sí, kò sí kankan tí ò mọ̀ ń pa ẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tá a gbọ́ o, tó jẹ́ pé àǹtí wa ṣọ́ọ̀ṣì dárúkọ àǹtí wa Canada fún àwọn jàǹdùkú, gbogbo àwọn olórí, gbogbo wọn náà mọ̀ ń pa ẹ̀. Gbogbo àwọn sísí wa gbogbo yìí, gbogbo wọn náà mọ̀ ń pa ẹ̀. Ẹ máa rí pé àṣírí wọn máa tú lẹ́yọ kọ̀ọ̀kan ni. So bí a ṣe gbọ́ nìyẹn o, tó ní pé wọ́n fẹ́ charge arákùnrin lọ sílé ẹjọ́ àti àwọn tó gbé iṣẹ́ burúkú náà. So àǹtí wa Canada ti bínú kúrò nínú palace o. Ó ti kó gbogbo ẹrù ẹ̀, ó ti kúrò nínú palace pé kán má fi ẹrọ̀fọ̀ àti nǹkan tí ò ń ṣe tòun, kán má fi yín lára, kán má bá òun lórúkọ jẹ́. So gist tá gbọ́ nìyẹn yẹn, ara lè ta ní ká wá torchlight sí. Kábíyèsí ẹ gbégbèsè lórí ọ̀rọ̀, ẹ̀ẹ́dẹ́ gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ. Nítorí pé every time tí wọ́n bá ti ṣe nǹkan burúkú báyìí, ẹ máa ń bò mọ́lẹ̀. Èyí ẹ ní láti bò mọ́lẹ̀. Ẹni tí ọ̀rọ̀ ẹ bá ṣílé lórí, ẹ gbégbèsè kí wọ́n kúrò nínú palace yín, because ìbanilórúkọ jẹ́ ni èyí. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ ní allegedly o. Mi ò bá kábíyèsí gbénú palace, nǹkan tá gbọ́ la wá torchlight sí. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ. Lórí ìkànnì yìí à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o. Ẹ dẹ̀ má gbàgbé kẹ́ ẹ subscribe, torí pé bẹ́ẹ̀ ṣe lè rí gist wọn nìyẹn. Kò dẹ̀ ná yín ní nǹkan kan, ọ̀fẹ́ ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers wa. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mọ, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ẹ̀yin new subscribers, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. A dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo yín pátápátá. A dúpẹ́ ní owó rẹ̀. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ má gbàgbé pé à ń ṣe advert lórí ìkànnì yẹn, kàn sí wa ní masholagist@gmail.com. Ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, happy birthday to you, long life and prosperity. Èmi yín á ṣe púpọ̀ ọdún láyé o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín.